Hamzat náà ti ń parọ́ o. Alhaji Oriyomi Hamzat yìí tẹ́ sọ irọ́ ni. Irọ́ burúkú ni tẹ́ pa yìí. Bí Sunday Igboho ṣe ń pa irọ́ burúkú. Tí Yorùbáwùyí náà ń parọ́. Táwọn ọmọ Yorùbá ń parọ́ pé irọ́ ni. Alhaji Oriyomi Hamzat yìí náà ti ń parọ́. Abẹ́rẹ́ pẹ̀ sí ń parọ́ ni. Okule tente, okule tente. Okule tente, okule tente. Ọmọ Yorùbá mú mi òkú o, okule tente. Irọ́ lọ Alhaji Oriyomi Hamzat ń pa o. Bí Sunday Igboho ṣe ń parọ́, bẹ́ẹ̀ Alhaji Oriyomi Hamzat náà ń parọ́. Ó ṣọ́ọ̀kì èmi náà. Jẹ́jẹ́ mi ni mo jókòó tí wọ́n ju fídíò yìí sí mi, mo dẹ̀ mọ̀ pé irọ́ Alhaji Oriyomi Hamzat pa. Irọ́ ni. Ṣé bí wọ́n ní Sunday Igboho ń pa? Irọ́ ni Yorùbáwùyí ń pa. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ni wọ́n ń jí yín gbé, irọ́ lẹ̀ ń pa. Abẹ́ ẹ̀gbọ́ ni comment section. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá bu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, bó jẹ́ pé, bó jẹ́ àdúrà, ẹ bá mi kọ sí comment section. Tẹ́ bá ti ń wo fídíò yìí, gbogbo abiyamọ ayé mi àti a ò ní fojú sunkún ọmọ. A ní dààmú, tó tẹ́bi bá ń palẹ̀ àní sílé, tó tẹ́bi bá ń pọ̀ náà àní rìn lọ́nà. Alhaji Oriyomi Hamzat tí wọ́n ti ṣe kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni. Mi ò gbọ́ kí Alhaji Oriyomi Hamzat sọ wípé òun fẹ́ Yorùbá nation rí. I don't know if he's a politician, but I know he's one of the dignity ní Nigeria generally, not just Ìbàdàn or Àgídìgbò. Ó súnmọ́ àwọn politicians yẹn dáadáa. Alhaji Oriyomi Hamzat náà ṣe iṣẹ́ ìránṣẹ́. Gbogbo wa ò lè pariwo Yorùbá nation at the same time. Tí gbogbo àwọn Yorùbá bá pariwo Yorùbá nation, á ṣe wípé àmọ́ tá ń ṣe. Nígbà kó máa play part ẹ̀. Èmi ò lè wọgbó. Sunday Igboho lè wọnú igbó. Sunday Igboho ò lè pariwo, èmi lè pariwo. Èmi ò lè comment, ẹ̀yin lè comment. Mi ò lè mi fẹ́ share sí, ẹ̀yin lè share káàkiri. Alhaji Oriyomi Hamzat, gbogbo èèyàn tó ń tò síwájú ṣọ́ọ̀bù rẹ̀ nàbí ọ́fíìsì wọn ní ojoojúmọ́. Tí Alhaji ò bá fẹ́ gbé eléyìí bọ́ta, kò ní gbé bọ́ta. Mo mọ̀ pé wọ́n máa sọ pé máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn kó tó wọlé. Alhaji ẹni sọ pé báyìí o. Alhaji lè ní ẹ má mi fẹ́ rí. Wọ́n gbé wá sí limelight. Bí wọ́n fẹ́ Yorùbá nation, ohun tí wọ́n ṣe, ọmọ Yorùbá ni wọ́n ṣe fún. Bẹ̀kẹ́ nìkan wá gbé ẹnu pé Sunday ẹni ń dáwáyà, ẹni a máa gbọ́ anybody wọ ìbù. Alhaji ń gbọ́. Tó bá bú Sunday Igboho, tí èmi àti Yorùbá lè fi comment dá lóhùn. Anybody ni mo sọ o. Tàbí tó bá bú àwa tá ń pariwo Yorùbá nation, tí ẹ̀yin tẹ́ ń kọ comment, tí wá lè fi comment bá wa fún wọn ní èpè. Táwa tá dẹ̀ sọ tá lè bọ́ ká jugularity èpè fún wọn. A ṣe wípé ìkà ni gbogbo wa. Alhaji Oriyomi has played his part. Kẹ́ play part ni pé kẹ́ share video yìí, kẹ́ send ẹ̀ sáwọn èèyàn. Kó lè mọ̀ pé Alhaji Oriyomi Hamzat náà ti ń pa irọ́. Bí Yorùbáwùyí ṣe ń parọ́, bí Sunday Igboho ṣe ń parọ́. Bẹ́yìn tẹ́ ń pariwo pé wọ́n ń jí wa gbé bẹ́ ṣe ń parọ́. Alhaji Oriyomi Hamzat náà ti wá ń parọ́ báyìí. Torí irọ́ Alhaji Oriyomi Hamzat náà pa. Kẹ́ lọ bí àwọn Yorùbá bí wọ́n ṣe ń mu òkú. Wọ́n mu omi tí òkú lé téńté sórí ẹ̀. Kì í ṣe desert o nínú Nàìjíríà ni. Kì í ṣe pé wọ́n fẹ́ rin desert o. Kẹ́ wo bí wọ́n ṣe ọmọ kékeré tí èèyàn méje ṣe bá ọmọ kékeré sùn. Nítorí pé àwọn family ò rí owó ìtanràn, owó ìtúsílẹ̀, wọn ò rí san. Èèyàn méje. Kẹ́ wá wo bí àwọn ọmọ Yorùbá ṣe wá ń deny Yorùbá. Ojú náà lè wùrà ń wurun. Ojú náà kọ́ ni iṣu ewùrà máa ń ní irun lára. Ẹ̀yin tẹ́ bá mọ iṣu ewùrà. Ẹ̀bẹ̀ lọ́wọ́ tó wà ní Èkó ní ìlú náà pé oko nìkan. Iṣu máa ń ní irun lára yẹn. Tẹ́ bá gbé sẹ́gbẹ̀ẹ́ náà, gbogbo ara rẹ̀ báyìí ló máa kú o. Wọ́n ṣe máa sọ wípé ṣé ojú náà lè wùrà máa ń wurun. Níbi tá à ń bá lọ yìí, kó má jẹ́ pé last àwa ọmọ Yorùbá a máa bẹ àwọn ẹ̀yà míì Nàìjíríà pé ẹjọ́ ẹ fẹ́ wa. Ká lè bá gba Nigerianship. Ká lè bá gba citizenship Nàìjíríà. Kó má ipa máa tọrọ, a máa bẹ àwọn ìpẹ́ ẹjọ́ ẹ ṣàánú wa ẹ fẹ́ wa. Àwọn Yorùbá wọ́n wá ń deny wípé àwọn ò kí ń ṣe ọmọ Yorùbá. Nítorí first person tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọ bo ni ẹ́ tó lọ́mọ Yorùbá lòun. Ohun tí wọ́n sáré ṣe fún ní ẹsẹ̀kẹsẹ̀. Tí wọ́n sáré fi ojú ẹ̀ pò. Ohun tí wọ́n fi wọ́, ẹ máa gbọ́ lẹ́nu ẹni tèmi kọ́lẹ̀ tí máa gbọ́.
torí Alhaji Oríyọmí Hamzat náà ti ń parọ́ o irọ́ ńlá Alhaji Oríyọmí Hamzat irọ́ kẹ̀bẹ̀tì ni Alhaji Oríyọmí Hamzat pa irọ́ ni ṣùgbọ́n ẹ gbọ́ lẹ́nu àwọn tí wọ́n lọ àwọn Oríyọmí kì í ṣe Alhaji Oríyọmí o àwọn Oríyọmí tí wọ́n lọ tí wọ́n dé ẹ gbọ́ lẹ́nu wọn wọ́n ṣe sokùn sáwọn Yorùbá lọ́rùn tí wọ́n ń wọ́ wọn lẹ̀lẹ̀ báwọn ṣe ń dínà pé àwọn kì í ṣe Yorùbá torí tó wọ́n ní ẹni tó ṣubú ó kára yòókù lọ́gbọ́n ni ẹni tó jì sí kòtò ó kára tó kù lọ́gbọ́n ni ẹni tó ní Yorùbá lòun tí wọ́n ṣe fún ó jẹ́ káwọn tó kù dínà pé àwọn kì í ṣe ọmọ Yorùbá but first tẹ́ bá ti wo fídíò yìí lọ tẹ́ bá débẹ̀ yẹn ẹ bá mi kọ sí comment section why tó yẹ wípé torí pé yẹn sọ pé ọmọ Yorùbá lòun kí ló bí wọn nínú tó pé yẹn sọ pé ọmọ Yorùbá lòun tó fi ṣe tán ṣe yẹn ó máa ní nǹkan tó bí wọn nínú dó wọ́n sọ̀rọ̀ bá Tinubu náà níbẹ̀ o comment section ṣe gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti ń bú Sunday Igboho àbí tó bá ń bú àwa ọmọ Yorùbá tá à ń pariwo pé àfẹ́ kan pa wá mọ́sẹ̀ bó jẹ́ pé bójá àdúrà bá mi kọ sí comment section ẹ má fi kóńgò wọn o drum ní kẹ́ fi wọn ẹ gbé èpè fún wọn tílétílé kò sẹ́ nídìí èpè gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé Sunday Igboho ló ń fẹ́ máa fà ló máa fi tó máa sọ̀rọ̀ òdì sí bó jẹ́ pé bójá àdúrà ẹ fún wọn olóyè Sunday Igboho náà bó jẹ́ pé bójá àdúrà bá mi fóun náà Alhaji Oríyọmí Hamzat náà bó jẹ́ pé bójá àdúrà bá mi fún Alhaji Oríyọmí Hamzat náà irọ́ tí Alhaji Oríyọmí Hamzat pariwo lágbára irọ́ yẹn pọ̀ ẹ ṣé Alhaji Oríyọmí Hamzat fún irọ́ tẹ́ pa ẹ ní pasán torí pé ẹ parọ́ yìí Alhaji Oríyọmí Hamzat ẹ ní rasán Alhaji Oríyọmí Hamzat torí pé ẹ pa irọ́ ńlá tẹ́ pa ẹ dẹ̀ gbérò ìwà sọ íńtánẹ́ẹ̀tì ẹ ní pòfo bá tẹ́yìn lọ́rùn tẹ́ bá wò nínú pé ọ̀rọ̀ yìí ó tó tọ́ sí wọn ẹ bá wá sọ sí ayé tiwọn náà gbogbo ẹni bá dojú ogun pè mí Yorùbáwùyí èmi ayé là gbé abẹ ni lórí ọ̀rọ̀ struggle yìí ẹ fi gbogbo tẹ́ bá ní ẹ fi di nǹkan yìí tó mí àti tí omi ẹ máa fi di gbogbo àwọn tá pariwo pé ara ní àwọn èèyàn nílé ṣáwà wà nílé ni tẹ́ bá náwó àbúrúkú kan àwọn fámìlì yẹn bá yín rù àṣẹ ní tẹdùmarè Alhaji Oríyọmí Hamzat ẹ ṣeun fún program yìí mi ò lo fídíò yìí rí ìsọyẹ bá pé bóyá èèyàn monetize àbí kinní kan everything náà kàn ní monetization but sometimes tó bá rí solid video from ẹni tó bá ní ọpọlọ you will play it. I am here to play this video for you guys. mo sá sọ̀rọ̀ sí woman yẹn mi mọ̀ pé woman yẹn fẹ́ gba kú mi kú ni bí mo sá ṣe máyé mi mo jókòó síbẹ̀ mo wá ń sunkún nínú mọ́tò yẹn láì pé mo ṣẹ̀ṣẹ̀ ń travel bó mi ò mọ nǹkan tó ń pa mí lẹ́kún mọ́tò wa sàn lọ mọ́tò wa ti kọjá ẹnu ogun dáadáa awọnú lọ kọjá díẹ̀ báyìí àkọ́kọ́ kan first checking point ọlọ́pàá la bá ń bẹ̀ wọ́n gbowó lọ́wọ́ wa second checking point àwọn vigilante la bá ń bẹ̀ wọ́n gbowó bó bá ṣe kọjá àwọn vigilante yẹn gẹ́ẹ̀ kan wà tá a jọjọ́ kò gẹ́ẹ̀ yẹn sọ pé I want to drop lórí wọn sọ pé you want to drop inside bush gẹ́ẹ̀ ni pé òun ó dẹ̀ sùn ni ó ní pé òun lálà pé òun fẹ́ bọ́lẹ̀ bí wàá ní òun lè bọ́lẹ̀ pé òun lè rí mọ́tò bíbí àti driver gbogbo wa la kẹ́nu bò bọ́mọ yẹn ṣe sọ̀rọ̀ tán báyìí là ń gbọ́ rògbòn gbogbo ọ̀rọ̀ kan wá ní pé bóyá àwọn vigilante yẹn ló ń yìnbọn a mọ̀ pé àwọn kidnapper ni bó ṣe wá yìnbọn yẹn wọ́n yìnbọn mọ́ driver ti wá lose control mọ́tò wa wá ń tàkìtì nǹkan tí mo rí mọ́ ni bọ̀ mo ṣàmọ̀ pé bíbọn yẹn ṣe ń wọlé woman tí ó jókòó sí ibi tí ó yẹ kí n jókòó sí ìyá yẹn gbé ọmọ dání ìbọn yẹn ẹgbẹ́ mi ló ń gbà kọjá tó fi lọ bá woman yẹn àtọmọ rẹ̀ wọ́n dẹ̀ kú immediately bọ̀ àwa bí mọ́tò yẹn ṣe tán bùtàn báyìí tá a ráyè sàjáde àwa sá lọ inú igbó yẹn náà tún wá wọ́n dẹ̀ kó àwa 10 dé ibẹ̀ sójà wà nù mọ́tò wa sójà yẹn wá ní ìbọn ti bá lórí sójà yẹn wá pariwo fún wa tá a ṣe ń sátẹ̀lé pé ká yọ aṣọ wa lọ́rùn bọ̀ èmi johnson mo wọ̀ mi lè wọ̀ bọ̀ sójà yẹn ó fa ọmọ kan dání tajọ wà nù mọ́tò yẹn ọmọ yẹn ó wà ní òwò sójà yẹn fà á lọ bẹ́ẹ̀ àwọn méjèèjì tán escape nù mọ́tò yẹn ni bọ̀ àwa 10 yòókù tán kó débẹ̀ mọ́ ṣe ń bi wá wọn. sójà yẹn sọ pé kẹ́ bọ́ aṣọ. ká bọ́ aṣọ wa lọ́rùn ká má bàa rí wa nínú igbó bọ̀ mọ́ ṣe kó àwọn 10 yẹn débẹ̀ wọ́n wá ń bi wá pé wọ́n kọ́kọ́ bí ọmọ yẹn pé ọmọ ìlú wo ni ọmọ yẹn lọmọ Ìgbò ẹlẹ́ẹ̀kejì tán bí obìnrin ni ọmọ yẹn ojú size mi lọ báyìí wọ́n ní pé ọmọ wo ni ó ní ọmọ Yorùbá ni wọ́n pa ní immediately tó ṣe sọ pé ọmọ Yorùbá ni ọ́ mo ò fẹ́ gbọ́ pé ọmọ Yorùbá ni ọ́ mo dẹ̀ tí bí mi mo wá ń gbọ́ pé kí ni mo fẹ́ sọ báwo tí mo tún kọlà pé báwo náà ṣe fẹ́ mọ̀ pé mi kì í ṣe Yorùbá mo sì ti rìn mo ti mọ èdè wọ́n á ní pé
ìgalà mọ́ kọlà mo ṣe dọ́dọ̀ mi wọ́n ní ọmọ ìlú wo ni ọmọ ní ìgalà ni wọ́n ní ìlú wo mo ní pé mi ì lọlé pé ìyá àti bàbá mi ti kú wọ́n ní fóònù ẹ̀kọ́ mo ní mi ì lo fóònù torí mi ò rí fóònù débẹ̀ wọ́n ní ó lo fóònù ok ọ̀rọ̀ ti ọ̀tọ̀ ni wọ́n wá máa ń dé mi wọ́n dé mi láti àárọ̀. language wo náà sọ. broken náà máa sọ sí wa bọ̀ ọ̀pọ̀ nù wọn ìgalà ni ọ̀pọ̀ nù wọn náà ó jẹ́ ìgalà àwọn 8 ni bí wọ́n á mú mi sọ́dọ̀ wọ́n ní pé èmi mo kéré jù kí wọ́n bá sá lọ wọ́n á máa ń dé mi òru ní tó máa ń tú mi òru tá a bá ń rìn lọ ní tó máa ń tú mi nígbà tó sáyà ó dó ibì kan ọ̀gá wọn máa sọ pé kán máa nà mí dáadáa torí mi ì réèyàn pé ọmọ kan tó pe dáàdì rẹ̀ ń bẹ pásítọ̀ ní dáàdì ẹ̀ ní Jesus dáàdì ẹ̀ wọ́n wá ń bí ọmọ yẹn pé kó kọ́ yẹn pé ta ló ń jẹ́ Jesus who is Jesus ọmọ ní I did not know who is Jesus is it woman be ọmọ yẹn I did not know wọ́n ná ọmọ yẹn sì ní ó sọ fún wọn pé òun fẹ́ lọ suppression ló jẹ́ kóun wà nù mọ́tò ibi tí ọmọ yẹn ti fẹ́ lọ suppression gangan ibẹ̀ náà ti máa ń lù ọmọ kan náà wà nù atẹ́kọ̀ọ́ ti kulẹ̀ wound tẹ́lẹ̀ nínú mọ́tò yẹn bí mọ́tò yẹn ṣe last dance ọmọ yẹn ó pe mọ́mí ẹ̀mí immediately pé òun wà lọ́wọ́ àwọn kidnapper báyìí ìyá yẹn collapse ó kú àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá pé padà ìyá yẹn ti kú wọ́n ná ọmọ yẹn pé ó máa lọ bá ya rẹ̀ padà lọ́rùn wọ́n sọ fún mi pé ìwọ ọmọ kékeré yìí ó gbà níjọ́ kẹta tá a débẹ̀ pé látijọ́ yìí táwọn ti ń nà ó fẹ́ kú àbí ọwọ́ mi gangan máa fi kọ́ omi táàmù omi tí òkú ti kú síbẹ̀ táwọn wo òkú lórí rẹ̀ báyìí náà máa bu fún wa tá máa mú wọ́n máa so gàrí mókè fún wa nínú lẹ́dà a máa fẹnu gbé èmi dẹ̀ ní mi kí mu gàrí mo sọ fún wọn pé kí mu gàrí wọ́n lù mí pé ó wà nílé bàbá rẹ̀ ló fi yúnra fáwọn wọ́n lù mí mo wọ́ débẹ̀ torí náà so mí ni mo wọ́ débẹ̀ mo tún mu gàrí o. ọ̀rọ̀ búkú àtẹ̀rín. torí mi ì pẹ́ nìkankan mi ò réyàn pé mo sáà máa sọ pé mi ì ní pẹ́ nìkankan kò sí bí mo ṣe fẹ́ péyàn tí wọn ò ní mọ̀ pọ̀ ọmọ Yorùbá ni mí torí kò sẹ́ni tí ó sọ tí ó mọ̀ pé tí màá sọ pé ó lá ló ń sọ̀rọ̀ tí ò ní sọ pé bó o ni o mo ní mi ní pẹ́ nìkankan bíbí o bí tí mo mọ̀ pé Ọlọ́run mi yóò gbà mí kó bíbí mo ṣe wá pé pásítọ̀ yẹn wọ́n sọ fún pásítọ̀ yẹn pé 2 million lówó ọmọ rẹ̀ ṣùgbọ́n ó sanwó ọmọ kan náà tó wà níbí pásítọ̀ yẹn ò jiyàn rárá ó sọ pé kò sí wàhálà bọ̀ ẹ má bá ń fọmọ mi lóúnjẹ tó dáa wọn á ní ẹ má bá ń fọmọ rẹ lóúnjẹ owó rẹ ti di 3 million pẹ̀lú tọmọ yẹn ó jẹ́ 5 million pásítọ̀ yẹn ni máa kó wá ẹ má wọ̀rí owó tó kéré jù bẹ́ẹ̀ ni is 1 million owó tó lè san tó kéré jù ọmọ yẹn tó ṣe ní wúdì tó ọmọ kan tajú wọn bẹ́ẹ̀ 3 million ló san pẹ̀lú bí yẹ̀ ṣe kú tó sọ fún wọn pé yóò òun kú 3 million bọ̀ mo bá àánú pàdé ń bẹ̀ torí pé ọmọ ẹnìkan náà wà láàrin wọn tó jẹ́ ìgalà torí pé mo wá sọ fún pé gàlà ni mí yóò nìkan wọn fọwọ́ kàn mí jù ìgbà mi ò sì ní supervisor tèmi tó wọn ní kó mọ ọ̀nà mi kò ní ná mi. wọ́n tún ní supervisor. ní supervisor kankan. wọ́n fẹ́ yàn kọ̀ọ̀kan sọ wa ọ̀gá wọn gangan alẹ́ ló mọ́ wa ọ̀gá wọn yẹn ló wá mọ́ lù wá lálẹ́ yóò lù wá. mo béèrè pé gbogbo àpá tó wà lọ́wọ́ rẹ̀ nígbà tó dé ojú àpá ibi tán ti nà ẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni. ok. nígbà tí ó tún wá dòrújọ kan àti ń rìn lọ lóru akan inú bó tí kìnnìún wà tí àwọn kìnìún ń dún bẹ́ẹ̀ táwọn kìnìún ṣe wá dún bẹ́ẹ̀ àwọn náà ti wá rí pé àwọn kìnìún tún wá ń lọ wá pé ká kúrò lọ́nà bẹ́ẹ̀ ká sá kúrò lọ́nà bẹ́ẹ̀ wọ́n tún kó wa lọ ọ̀nà gbogbo mi bí tá tún wá rìn la já sí títì bàtà já sí títì táwọn tírélà kan wó wa lọ wọ́n ní ká bẹ̀rẹ̀ pé torí àwọn tírélà kan mọ́ bá fìbọn pa wọ́n tún àwọn náà gangan wọ́n sá fún àwọn ọdẹ mo gbọ́ lọ rá àwọn ọdẹ táwọn gan bá rọ àwọn ọdẹ wọ́n sá fún àwọn ọdẹ wọ́n lè ká wa gangan bẹ̀rẹ̀ àwọn nìkan náà wà dúró wọ́n fi ìbọn wọ́ wọn lẹ̀ ọjọ́ táwọn èèyàn fẹ́ wá kówó fún wọn ìbọn gidi sì ṣe ìbọn lókà ló wà lọ́wọ́ wọn ìbọn méjì pẹ̀lú pistol náà ń lò ìjọ tí wọ́n fẹ́ wá gbówó fún wọn ìbọn wọn tún wá pọ̀ sí ju tẹ́lẹ̀ lọ wọ́n tún wá lọ wá àbọ̀n kùnbọ̀n tó ń sọ pé tọ́wọ́ ẹ pé àwọn ẹbí wa tó ń kówó bọ̀ ó yẹ káwọn ṣe fún wọn pé owó yẹn káwọn gbà lọ́wọ́ káwọn tún wá dá wà pọ̀ mọ́ra wa. káwọn tún kó àwọn náà káwọn náà tún kó àwọn náà mọ́ wa pé káwọn jọ wà bíbí káwọn gbowó yẹn ìkànnì wọn wá sọ pé rárá káwọn ṣe bẹ pé àwọn ní operation mi táwọn fẹ́ ṣe pé kán jẹ kán kó wá bọ̀ kó má jẹ gbogbo wọn yóò kó wa wọn á gbé gbogbo wọn pé ìjọ ò lè fẹ́ kó wá oníjọba yìí wọn ní kán lọ pàdé bíi báyìí ó sì já àwọn méjì péré ní okòwò yẹn wa wọn sì tún wá wọ́n jọ ka owó yẹn wọ́n ní tówó yẹn ò bá pé àwọn olùkó wálẹ̀ wọ́n tún jọ ka owó yẹn bọ́ ẹ̀ lérò ojú wọn wọ́n jọ jókòó ka owó wọ́n sì kówó fún wọn tán wọ́n á ní sáwọn èèyàn yín ni wọ́n sì ní ẹ̀wọ̀n wa kó wa wọ́n ní pé níbi tí wọ́n ti kó wa sì tún àárín ìṣẹ̀ mọ́tò tó wá gbé wa ó sì tún rìnrìn 1 hour kàtú tó já sí ibi tí ojú gbàgbá wa wọ́n sọ fún wa pé tí kidnapper mi bá kó wa kò sọ̀wọ́ àwọn bẹ́ẹ̀ o ìgbà tí a wá ń bọ̀ padà tí mọ́tò gbé mi ní ìjọ Sunday torí mò ń rùn àwọn èèyàn wá fún mi láṣọ àwọn tí mo ṣe dé ìgboro àwọn èèyàn ní àwọn Yorùbá wọ́n sọ̀sẹ̀ tí wọ́n mi lè mú wá súnmọ́ bí mo ṣe súnmọ́ wọn náà sún sẹ́yìn wọ́n ní àyìn kan kò sí mi pé wọ́n kidnap mi ni wọ́n ní Yorùbá ni wọ́n á mú mi jókòó wọ́n fún mi ní oúnjẹ mo ní mi lè jẹ́ pé ọkàn mi ọ̀dọ́ mẹ́mi ló wà mò ń lọlé wọ́n láwọn ògbè mi wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n wá sọ fún wọn wọ́n wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn wọ́n sá fún mi láṣọ àwọn tó dáwó fún mi jẹ́ bẹ́ẹ̀ wọ́n fún mi lówó torí àwọn kidnapper yẹn náà wọ́n fún wọn 2,000 wọ́n ní pé ká má bínú pé Nàìjíríà ni
èdè tán sì máa ń sọ fún wa wọ́n ní pé bàbá wa ló sọ pé wọ́n ní bàbá wa ló sọ pé káwọn gbébọn at any time tó bá ti wu àwọn wọ́n ní òru làwọn fi máa ń gbébọn àgbàdo tẹ́lẹ̀ bọ̀ àtìgbà tí bàbá ti wo orí oyè bàbá ní ẹ gbébọn at any time tó bá ti wu yín torí ẹ̀ làwọn fi ṣe pé ká má bínú ká gba 2,000. nígbà tí wọ́n gba owó tán fẹ́ tún yín lẹ̀ owó tí o bá san pé Nàìjíríà ní o owó tó bá san náà fi fún ọ lówó. ok wọ́n á fi yín 2,000. wọ́n á fún wa 2,000. ẹni tí wọ́n mọ̀ rí lọ sanwó tiẹ̀. bẹ́ẹ̀ ni sà. kì í ṣe pé ẹ kàn tú ọ lẹ̀. ara o a sanwó. pásítọ̀ yẹn lọ sanwó tiẹ̀. bẹ́ẹ̀ ni sà. kábíyèsí Olódùmarè ta ló wá gbé ọ dé Ìbàdàn. tí mo ṣe wá jáde pásítọ̀ yẹn wá lọ́ọ̀jì fún àwa tí ààrẹ èèyàn pé torí ọmọ kan náà wà ń bẹ̀tẹ̀ pé kò rí èèyàn pé ṣùgbọ́n nígbà tí kò rí èèyàn sanwó tiẹ̀ ọ̀bọ̀ àwọn méje ló bá a sùn nígbà tí ò rí èèyàn tí ó sanwó rẹ̀. nínú àwọn ará bí yẹn. àwọn méje ló bá a sùn lẹ́yìn ọ̀gá wọn nìkan ni ó bá a sùn ìgbà tí wọ́n á kó wa dé òtẹ́ yẹn wọ́n á lọ́ọ̀jì òtẹ́ fún wa pásítọ̀ wa ní pé tó bá da àárọ̀ tílẹ̀ bá ti mọ́ which is ọjọ́ Sunday pé kí n mọ ká mọ bá ṣe rìn kò sí bàtà lẹ́sẹ̀ wa kò sí kankan lẹ́sẹ̀ wa bàtà wa ń lọ mo wọ́n fi wá rí àwọn tó jẹ́ Yorùbá mo wá súnmọ́ wọn wọ́n á ọ fún mi àwọn ṣẹ̀ṣẹ̀ ṣàánú mi gbé mi dé Ìbàdàn. alátẹ tó ń tatẹ ní owó alátẹ tó ń tatẹ ní tẹ̀tẹ̀ pòpò abòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú. jẹ́ pé ni kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni owó alátẹ tòun tàtẹ ni kẹ̀kẹ́rẹ́ gbo abòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ní tiẹ̀ lára bọ́rọ̀ lé ayé ṣe rí nìyẹn ṣé wá rí pé gbogbo àwọn tí wọ́n ń bú olóyè Sunday Ìgbòho àtàwọn tó ń pè ní fẹnuwú géètì fẹnujá géètì àtàwọn tí wọ́n ń sọ̀rọ̀ oríṣiríṣi fún ṣé pé tíra wa yóò bá lè dìde ká sọ̀rọ̀ ṣe rí pé kà ní wa táwọn bá lè bọ́ta ká defend Sunday Ìgbòho ṣe pé àdá tẹ́yìn náà bá lè defend ẹ̀ ní comment section ṣe rí pé kà ní a gbọ́dọ̀ pa ọwọ́ pọ̀ láti gba máa yìí lọ́wọ́ emotional trauma a gbọ́dọ̀ pa ọwọ́ pọ̀ ká pa ìmọ̀ pọ̀ táwọn bá ń fẹ́ fún tẹ́yìn bá ń ṣí ẹ̀ tẹ́ bá tún kọ sí comment section tẹ́ bá ń gbé wọn rétẹ̀ ń gbé wọn ṣépè tọmọtọmọ bóyá wọ́n á fi máa yìí lọ́rùn sílẹ̀ kí ló ṣe ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ká analyze nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí wọ́n ń lọ ẹnìkan sùn ó tají lójú oorun ó lóun fẹ́ bọ́lẹ̀ wọ́n ní kí ló dé ó lóun lálàá wípé wọ́n jí wọn gbénú ọkọ̀ yẹn ẹ wo ohun tó kàn ra sùn wẹ́ẹ́rẹ́ láàárín ìṣẹ́jú kan Ọlọ́run dẹ̀ fi hàn láti máa sọ pé ojú ju ojú lọ ọmọ èèyàn ju ọmọ èèyàn lọ kò kí ń ṣe ọ̀rọ̀ ògùn Ọlọ́run dá àwọn kan exceptional ni wọ́n ó dá wọn yàtọ̀ Ọlọ́run dá wọn kan ó dá wọn ní ìdápẹ́tọ̀ èèyàn mi ní ẹ́ wọ́n lè máa jẹ pásítọ̀ wọ́n lè máa ó lè máa fagbó ó lè máa mọ̀ gógóró kò síwà tí ó lè máa wù Ọlọ́run dẹ̀ sọ pé báyìí tó ń bá mọ̀ kan dúró ń bẹ̀ yẹn ṣùgbọ́n wọn ò ní lè dúró torí bákan méjì ni àwọn náà tún máa gbogbo adájọ́ ń bẹ̀rù ara wa ń sìn àjọ ń sá fúnra wa ni àwọn náà tún máa wù wípé àbí ajínigbé ni àbò fẹ́ set àwọn ọ̀pù ni tó bá dúró tó máa jí wọn gbé ń bẹ̀ yẹn àbí mò ń parọ́ ni ṣé wọn ní ìrọ̀sọ́ òun náà wọn dúró ẹ wo even soldier tí wọ́n fẹ́ wọ mọ́tò ń sanà sójà wà ní mọ́tò yẹn wọ́n fẹ́ wọ mọ́tò tí sójà wà ọ̀rọ̀ di bóòlù ọ̀yà mi wọ́n ní ìbọn ti ba sójà lórí ṣùgbọ́n tó yẹ pé abẹ́rẹ́ táwọn ti gbà ní o bóyá nǹkan kan ní o I don't know he is even strong enough láti fa ọmọ kan lọ́wọ́ ọmọ tó jọ ń lọ ó bọ́ aṣọ lọ́rùn ẹ̀ wọ́n jọ wọnú igbó ṣẹ́rí tátìsì yẹn ṣe pé àwọn sójà when I talk about the military yí pé they should be number one. So, the military, the soldiers, the uniform men, the ọlọ́pàá, they are all the security, both men and women. They should be in number one list of the government because I want fear me wọ́n kalẹ̀. Soldier dey sọ fún gbogbo yín ẹ bọ́ aṣọ lọ́rùn. Torí tẹ́ bá wọnú gbó, ẹ máa dúdú mọ́ gbó ni. Kò easy àti recognize mi ò mọ̀ kíní yẹn tẹ́lẹ̀ àbẹ́yìn mọ̀. Ṣé mọ̀ pé mi ò mọ̀ tẹ́lẹ̀. Ẹ bọ́ sọ yín lọ́rùn.
sójà yẹn gbọ́mọ kan escape sójà yẹn sì ó máa kú ó máa yè ni ẹnìkan ò mọ̀. Mo wá fẹ́ béèrè question kan lọ́wọ́ yín bàtán kó wọn wọnú igbó wọ́n ń béèrè ìlú tán ti wá wọ́n bi ẹnìkan pé ọmọ ìlú wo ni ẹ́ ó lọ́mọ Yorùbá ẹsẹ̀kẹsẹ̀ wọn ò fẹ́ gbọ́ anything lẹ́nu ẹ̀ wọ́n dàbọn bò wọ́n pa á. Kí ló dé tán fi pa yẹn tó pọ̀ sọ pé òun ni Yorùbá mo ń béèrè lọ́wọ́ yín ni kí ló dé tí wọ́n fi pa yẹn tó pọ̀ sọ pé òun Yorùbá ọ̀rọ̀ Yorùbá ti kó ní ọ̀rọ̀ pé wọ́n gbé Yorùbá wọ́n fẹ́ gbowó báyìí sìn tí bẹ́ẹ̀ ẹ ti ń gẹ̀ẹ́tì ẹ̀ ṣó ti ń clear ọ̀rọ̀ Yorùbá ti ń kú lórí yẹn. Number 1 nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì omi tí wọ́n mu wọ́n ní òkúlé téńté òkúlé téńté òkúlé téńté òkúlé téńté òkúlé téńté omi tó ń fún wọn mu òkúlé téńté. Wọ́n ní omi táwọn mu báwọn òkú ṣe lé téńté sórí ẹ̀ ní tí àwọn òkú tọ́jú àṣé tí yóò bá rí nǹkan mi ò lè jẹ́ kínní àṣé yàn àjẹun tí ò yẹ kú jẹ. Báwo lómi ẹ̀gàn kan ṣe máa rí láì ṣomi ayé lála ogbó omi tó sun lára òkú tó kú yẹn àtòkú tó ní ẹyí tó ní ibà àtòkú tó ní malaria èyí tó ní typhoid kódà òkú tó ní I don't know á wà lára àwọn òkú yẹn o wọ́n wà lórí omi wọ́n ti wú omi ara wọn ti sun mọ́ omi yẹn alàyè dẹ̀ mu omi ara òkú àníṣe bó jẹ́ pé bó jàdúrà sẹ́ ní comment section ẹ bá mi kọ síbẹ̀ fún gbogbo àwọn tó ní ká mú wíwá ká fọ̀hún sílẹ̀ torí pé à ń sọ wípé bí wọ́n ṣe ń gbé wa yóò dá gbogbo àwọn tó ń bú Sunday Igboho sẹ́ bó jẹ́ pé bó jàdúrà ẹ bá mi sọ fún wọn kí wọ́n bá mi bìyà láìyàpọ̀ mímọ́ kọ́ babaláwa bá wọn wípé táwọn bá wà lára àwọn tí wọ́n kó yẹn tàbí tí ọmọ wọn bá wà ńbẹ̀ tàbí tọkọ wọn bá wà ńbẹ̀ tó dé tó wá mú páàsì yìí lẹ̀ tó mú history yìí lẹ̀ tó mú history yìí lẹ̀ báwo ni wọ́n ṣe máa feel. Ẹ má gbàgbé pé mo bi yín ní comment section pé kí ló dé tí wọ́n pa ọmọ Yorùbá yìí tó sọ pé Yorùbá lòun kí ló dé tí wọ́n pa tẹ́ bá dẹ̀ rántí máa kan ti sọ̀rọ̀ nígbà kan ó ní tó bá yá àwa la máa gbára wa kalẹ̀ lọ́wọ́ àwọn ará bíbí aside fún ìsìn bàbá Awólọ́wọ̀ sọ fún ara wa báyìí la máa gbára wa kalẹ̀ now Sunday Igboho dìde ó ní nígbà kan máa pààrọ̀ wa ni ẹni kó mórí wa kó fọrùn sílẹ̀ ipa tí wọ́n pa ọmọ Yorùbá yẹn ń sìn ọmọ Yorùbá mi deny Yorùbá bá yẹ pé mi àti yín náà nǹkan ṣáà ní fọgbọ́n ṣe even ní Abraham gbà tó ń lọ Ànábì Ibrahim tó pàdé ọba tó máa ń gbàyàwó èèyàn tó máa ń pa ọkọ ó dìná ìyàwó ẹ̀ ó ní brothers and sisters làwọn now ọmọ yìí sìn ọmọ Ìbàdàn ó dìná Yorùbá kò déédéé dìná Yorùbá o torí pé ó gbọ́ èdè ni tí ò bá gbédè nǹkan báwo ló ṣe fẹ́ deny ó deny ilẹ̀ Yorùbá ṣé bá ṣe ń bá lọ yìí sìn ṣé kò ní yá kí Yorùbá máa bẹ̀bẹ̀ pé ẹ̀yin Gàmbàrí o ẹ̀yin ìlú mi o ẹjọ́ ẹ fẹ́ wa ká lè bá a níwèé ìgbélù ṣé ọmọ Yorùbá ni mo padà bẹ̀bẹ̀ wípé torí Ọlọ́run ẹjọ́ ẹ fẹ́ wa ká lè bá a níwèé ìgbélù ṣọmọ Yorùbá ni máa lọ sí kóòtù bí a tẹ̀tí kan náà tó ti deny Ìjẹ̀bú ṣé ibi tá à ń bá lọ yìí nísìn ṣé àní máa deny ilẹ̀ Yorùbá land wọ́n ti ń deny already and ìlú tó bá ti ń deny ẹ̀ because number 1 wọ́n ti gba identity wa lọ́wọ́ wa tó ń jẹ́ Yorùbá wọ́n ti gbà lọ́wọ́ wa Yorùbá òun ṣe àlùmọ́ ń jìrì Yorùbá ti ń gbégbá bára káàkiri nísìn abẹ́ẹ̀ tí àwọn Yorùbá tó ń tọrọ bára káàkiri modern bara wọ́n wà lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti bẹ̀rẹ̀ show báyìí àgàgà Facebook tó bá ti bẹ̀rẹ̀ show báyìí wọ́n dé nìyẹn
please help me ìkíní kan ọmọ àwọn sọnù ọmọ àwọn sunkún ebi ń pa àwọn ò jẹ gbá olè làwọn yẹn tó wọ́n ròyìn tí wọ́n make lójúmọ́ until we start to ká máa block wọn ká bá sọ pé bẹ̀rẹ̀ sí ní block wọn sí àmọ́ ètò ń ṣòótọ́ àmọ́ ètò fi ń ṣe business ṣé Yorùbá àti máa di nǹkan míì báyìí àní nínú èpè nínú àdúrà gbogbo àwọn tí wọ́n ń bú Sunday Igboho ṣe tẹ́ bá ti ń wo fídíò ẹ bá mi share fídíò yìí káàkiri ẹ bá mi fún wọn ní èpè wọ́n láwọn à ń parọ́ ni pé wọ́n ń jí wa gbé Alhaji Oriyomi Hamzat is a well respected man ní Ọ̀yọ́ state àbí kí ni wọ́n wà yẹn not even just Ọ̀yọ́ state the entire Nigeria is a well respected man of dignity ara wọn ló wà now ṣé Alhaji Oriyomi Hamzat náà ṣọ́hun náà ń parọ́ Sunday Igboho ń parọ́ ni ó frame ẹ̀ ni wọn ò jíyàn gbé ṣé Alhaji Oriyomi Hamzat náà frame ẹ̀ ni torí lórí burúkú ló pọ̀ jù nínú ara bí ara yín tí ìyá yín dì náà ilẹ̀ Yorùbá nígbà kan tó fi pọ́n wọn Fúlàní bá bàbá yín sùn bá ìyá yín sùn bí ẹ̀yin lè máa bú Sunday Igboho àbí ká máa bú Yorùbá wuyì àbí ká máa bú àwọn táwọn pariwo Yorùbá nation la fẹ́ ká dá dúró ká gbédè ara wa ká ní bọ́dà tiwa kí àjòjì wá dojúkọ wá ká má wá dojúkọ padà if you enter me I go enter you if you slap me I go slap you ká má jọ ṣe ká má bára wa fà á now ọmọ kan èèyàn méje. You heard me right. You heard her, not me. If you don't hear her, you hear me. Èèyàn méje tó pé wọn ò rí owó san. Ó ní set lòun àti ẹ̀. Get ten wo ìmọ̀ àtọmọ ọdún mélòó. Wọ́n wo get tó bá dàgbà pátápátá. Bí ó pé ọmọ 30 years. Tó bá dàgbà tán nìyẹn o. Bóyá ó pé ọmọ 30 ọdún. Ó ní set òun lọmọ yẹn ọmọ 30 years èèyàn méje ń bá sùn lójoojúmọ́ fún ọjọ́ tí wọ́n lò ń bẹ̀ gba bí amáyé sẹ ẹni bá ti bú Sunday Igboho lórí ọ̀rọ̀ mi sọ pé ó ti ṣe nǹkan mi tẹ́lẹ̀ o tó bá ti ṣe nǹkan mi tẹ́lẹ̀ gan gbogbo tó bá ti bú Sunday Igboho lórí ọ̀rọ̀ ìṣe àní ní comment section ẹ bá mi fún wọn ní nǹkan kan bó jẹ́ pé bújàdúrà ó dẹ̀ pé ó ti di woro sí woro nísìn ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí ó ti di woro sí woro ó ti di gbàsgbòs ó ti di tó bá ẹ́ńtà mi máa ẹ́ńtà ẹ̀ something must be done a máa ṣe nǹkan kí nǹkan má bàa ṣe wá ọmọ yẹn sì èèyàn méje àtẹnujọ́ méje ló lò àbíjọ́ mélòó ló lò èèyàn méje ń bá sùn kó yà pé èèyàn kankan ló ń bá sùn fún 7 days àbí how many days ló lò ìtọ́ níyàn méje ló bá sùn tó bó kò rẹ nígbà tí pásítọ̀ yẹn ò bá sanwó fún ilé náà sìn bí èèyàn 10 ló máa bóun náà sùn adúpẹ́ lọ́wọ́ pásítọ̀ tó bá sanwó ọmọ tí wọ́n bá sùn yẹn for the rest of her life ṣó lè bú Sunday Igboho ṣọmọ yẹn lè bú Yorùbá wuyì ṣó lè bú gbogbo ẹ̀yin olótìtọ́ tẹ́ ń sọ pé àní Nàìjíríà ṣe kò ń ṣe ìlú sójà tí wọ́n fi ìbọn fọ́ lórí ṣé Nigeria government máa fún lówó kankan ṣó máa help ẹ ọta àbọn tó gbé escape yẹn tó bá kú sínú igbó àwọn ará ibi náà máa bọ́ aṣọ sójà tó wà lọ́rùn ẹ̀ o tó máa wọ̀ inú igbó tó ń lọ yẹn táwọn míì bá tún another set bá tún pàdé ẹ̀ ṣé wọn ò ní pa kí wọ́n mú ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ for ransom ìyá àtọmọ tán gbé àwọn sẹ́sẹ̀ tí ìbọn bá àwọn méjì tí wọ́n kú lẹ́sẹ̀kẹsẹ̀ family yẹn ṣó lè sí nàbó dínkù àwọn question tí mo ń béèrè yìí
fẹ́ kí má bá mi kọ sí comment section no mo sọ pé ara ń kan mí àwa la mọ̀ òyìn tá ń gbọ́ tí wọ́n send sí wa ní videos ọmọ ilé tó dé wọ́n ló ti gba omi mélòó so omi tó gbà yẹn ẹ rò bí omi yẹn máa wọ́ọ̀ṣì kí ni wọ́n máa pe trauma ní Yorùbá tó go through omi yẹn máa gbé kúrò ó kàn fi gbádùn for that time ni a sì máa sùn tá máa sájí látojú oorun a sì máa rí bí wọ́n ṣe yìnbọn fún yàn pa níwájú ẹ̀ wọn ò bire àyàfi tó pé wọ́n ti ń pààyàn bí ẹran níwájú ẹ̀ tẹ́lẹ̀ ló kù a sì máa rí a sì máa sájí èyí tí wọ́n lè sọ fàlàjì Oríyọmí Hamzat ni wọ́n sọ yẹn èyí tí wọn ò lè sọ wọn padà tọ́jú ìyá ẹ̀ padà tọ́jú bọlé kò sẹ́sìn tí ẹ lè máa ṣe lọ́wọ́ ẹ̀ máa fún ìyá ẹ̀ ní nǹkan dẹ̀ máa lò ó ọmọ yìí kó lè bá gbádùn torí mental health ẹ̀ gbogbo àwọn ọmọ kékèké tí wọ́n pààyàn lójú wọn yìí tó máa fi dàgbà ẹ pé èèyàn pípa èèyàn kéèyàn kọ́ pààyàn lójú èèyàn kò ní jọ wọ́n lójúmọ́ because a ti fi sínú brain wọn wípé irú ẹ̀dìyẹ ń sìn ìlú tí wọ́n ti kí ń jẹ ẹ̀dìyẹ ẹ lè mọ́ bẹ́ẹ̀ sẹ́dìyẹ lọ́rùn ó wọ́n rẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ pa èèyàn ni ìlú tí wọ́n ti kí ń jẹ ejò ẹ pé ejò máa ń káàkiri gbónú lé wọn ni bẹ́ẹ̀ tí níbi tó yẹ pé tá bá ti rí ejò báyìí a fẹ́ sọ ní igi lórí káàsì jẹ ni ìjì náà máa dìde oró ni wọ́n ti ń kọ́ àwọn ìtòrótòró ṣé bá ṣe máa bá lọ lélẹ̀ tẹ́nìkan kò gbọdọ̀ sọ̀rọ̀ ṣé bá ṣe máa lò lọ ni tẹ́nìkan kò gbọdọ̀ gbin ẹ wá mọ́nítọ̀ ń sọwọ́ tẹ́mi Yorùbá wuyì I am saying this if I am not coming out láti sọ̀rọ̀ on behalf of Sunday Igboho ìkà ni mo ṣe torí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni mí original ọmọ ọkọ tí ìbú àtòrò mi jẹ́ ọmọ Yorùbá wọn ò miss mi àtọ wọn ò miss mi rárá ó ti ewu kó kíní báyìí kó kíní kó mọ wọn ò miss mi sàmà wá dákẹ́ àgbéyàbọ̀ dání àbá máa gbé súlẹ̀ dání wọ́n máa wá pa wá nípakúpa àwa kan ò ní gbà o Ọlọ́run bá mo pa àwa kan ò ní gbà Alhaji Oríyọmí Hamzat gẹ́gẹ́ bí mo ṣe sọ wọn ò ṣe Yorùbá nation wọn mi ò gbọ́ lórí ọkọ̀ ọ̀rọ̀ alátẹ tòun tàtẹ ni Nàìjíríà máa pín ni o a máa ṣe Yorùbá nation no Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú àwọn politicians wọ́n jọ lẹ̀pọ̀ ni yet tó bá fẹ́ sọ̀rọ̀ pé ìlú le ó máa sọ̀rọ̀ pé ìlú le tó bá fẹ́ sọ pé báyìí ló ń ṣẹlẹ̀ ìtọ́ Alhaji Oríyọmí Hamzat gbé wáyìí pàtì ṣẹ́kùn lára iṣẹ́ tí Sunday Igboho ń ṣe làwọn gbé wáyìí àbí Alhaji Oríyọmí Hamzat kò lè gbọ́ ọ̀rọ̀ yìí kó bò mọ́lẹ̀ náà wọ́n ń béèrè ní mọye èèyàn tó ń tò sẹ́nu gate Alhaji Oríyọmí Hamzat lójoojúmọ́ tó fẹ́ bá akẹ́kọ̀ọ́ alátẹ ìbí tó pọ́n wọ́n tó máa ti pò pọ̀ tó bá jiná tó máa gbé wá síta lọ́wọ́ mo lọ wo kẹ́kọ̀ọ́ alátẹ mo lọ wo kinní kan ìgbà tó bá pọ̀ tó bá jiná ni Alhaji náà ń sùn ni mọye program tó ń ṣe lójúmọ́ kẹ́kọ̀ọ́ alátẹ tòun tàtẹ ní kinní kan alátẹ ìrọ̀ wá tóbi báà àpọ́tí pé àwọn kan gbọ́ máa lè àwọn kan jẹ́ kíní ìrọ̀ á tóbi báà ẹni tó fẹ́ tọrọ owó ẹni tó mọ ìrọ̀ kíní kan is this the way we will continue ọmọ hospital lọ kíní kan pẹ̀lú wá di àlìmọ́ ń jìrí ọ̀dọ̀ ní báárà tọrọ owó ká and you want us to keep quiet èpè ló máa pa yín ògún gbọ́ aláwọ̀ ti dojú ẹ̀ èpè ló máa pa yín ẹ lọ kọ́ kàlẹ́ pé Yorùbáwùyí mo sọ bẹ́ẹ̀ ẹ kọ sílẹ̀ 3rd of March àbí 4th of March 2024 kẹfẹ́ orúkọ mi sí pé mo lè pè ló máa pa yín àwa kò ní dákẹ́ àdẹ̀ nígbà kẹ máa wá Àdìsá níwọ̀kúwọ̀ láyé àwa kò ní gbà fún yín ẹ kọ sílẹ̀ kẹkẹ orúkọ mi sí orí yín tí ò pé a máa ra ọpọlọ sí inú rí ṣe ń ṣeré nàbẹ́ ń ṣe for what and you think we will continue this way ẹ̀yin tẹ́ ń wò mí ṣé ká continue báyìí pé ṣó eléyìí kò mérédé bó kò lè bá erédé tó pé ẹ̀mí lèmi so mọ́rùn èmi ò dẹ̀ kí ń ṣe ẹranko èmi ò ń ṣe ẹranko mi ń ṣe mẹ́ẹ̀mí ń ṣe ẹran fún ajé rí ẹ̀mí ló wà lọ́rùn mi
èmi tó yẹ pé mo pé kò ní ẹlẹ́kẹ̀ òní pé tí kan bá bàjẹ́ máa ṣe mí kò sí mẹ́ ẹ̀mí ẹ̀ ni mo gbé sọ́rùn ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo àwọn onísọkúsọ tó là ń parọ́ ni wọ́n jíyàn gbé ṣálájú Oríyọmí Hamzat náà parọ́ àbí wọ́n alájú Oríyọmí Hamzat tó gbélé wa àwọn oníkóbórajà oníkàtìkàtì Yorùbáwùyí lórúkọ tèmi o Yorùbáwùyí ni mo ń jẹ́ I stand for my people even with the last blood in my vein mo dúró fún àwọn èèyàn mi. In case you are seeing me for the first time, tẹ́ bá ti download the tap send ẹ lọ bá mi download the tap send if you send the owó TAP tap send ẹ wá lo promo code Abiola TTS ABIOLA TTS that's Abiola tap send if you send the owó ẹ gba $10 ní first transaction yín gbogbo owó là ń ṣe wọn lówó ti di 900 and kìíní kan owó ti wá sí wà ní 1490 ni mo wò láti lánàá bí ó tún ti lé sí láàárọ̀ yìí mi ò tí mọ̀ then mo fọlọ́run bá bẹ̀ yín ẹ bá mi tó bá fẹ́ kójú máa gúta kó máa ṣàn ẹ̀rín no makeup o kò sí makeup kankan ẹ̀rín kò sí makeup tó bá fẹ́ kójú yín yàtọ̀ sára yín ẹ kàn sí PR Organic lórí +234 81 561 58550 +234 81 561 58550 ẹ kàn sí PR Organic Nigeria ni wọ́n wà but they deliver worldwide anywhere tẹ́ bá wà wọ́n máa wá deliver fún yín. And if you have not subscribed to my YouTube channel, what are you waiting for? If you have not followed me on Facebook, what are you waiting for? Put on your notification button. Ẹ tàn. Ìyá mi Yorùbáwùyí orí television ni mo ti máa ń wẹ̀ ẹ lè subscribe náà. Yorùbáwùyí ìgbà wo ló ṣe yẹn tẹ́ bá subscribe ẹ sọ fáwọn ọmọ àwọn ẹ̀gbọ́n mi tó wà nílé àwọn sisters mi àwọn brothers mi ẹni kó bá yín tẹ subscribe lórí fóònù yín wọ́n bá yín tẹ lórí television yín ẹ subscribe tí má ti bẹ̀rẹ̀ show àbí mo ju show lẹ̀ báyìí ẹ máa wọ́n máa fún yín wọ́n máa notify yín lórí fóònù yín then ẹ ti mọ̀ pé Yorùbáwùyí ti ju èmi ò ní parọ́ fún yín gbogbo nǹkan kọ́ lówó owó ṣé iye tán ta mọ́tò lè Sunday Igboho ṣe YouTube lè san fún mi ni and he leave all those cars and come out láti máa wọ gbọ́ pé ìran mi o àwọn olórí burúkú aṣòṣì mámọ̀ kan wọ́n sọ pé òun làwọn máa mú dání okay me I dey here for now if una enter I go enter una bàbá ẹnìkan ní Sunday Igboho ọkọ àwọn kan ní Sunday Igboho olórí ẹbí àwọn kan ní Sunday Igboho ẹni gbogbo àti wà yẹn tí ògbólówó òun lọ ń bọ̀ ẹ tó bá ní kí n má bọ̀ ní mi ní débà ẹ tó bá ní kí n sùn kí n má jí ó ní mi ní jí bá láyé ẹ ṣé mo dúpẹ́.